adégún orí olú òsì pẹpẹ jìwọ tarútarù ní tàpátá ẹni tá ní kó ṣe rere tó ṣe rere ara rẹ̀ ra rẹ̀ ló ṣe é dè ẹni tá sì ní kó ṣe rere tó lóun ò ní ṣe rere ara rẹ̀ ra rẹ̀ ló ṣe é dè. kí ló dé tó kí n fẹ́ take guilty fáwọn nǹkan tó bá ṣe náà so believe pé gbogbo nǹkan tó ṣe ó wrong. Akode, why are you raising your voice at me? kí ni mo ti sọ pé kó wá jẹun dé ń pariwo mọ́ mi. òun wọ́n kò sọ lọ́hùn. wọn ò rí ìwọ náà ọjà bí o wọn máa ń sáré wọ ni. abáre mo need assistance ẹ ni. ẹ jọ̀ọ́ ẹ fún mi lómi mu òǹgbẹ ń gbẹ mí gan ni. ọfẹ mu mọ. òǹgbẹ ń gbẹ mí bàbá. ẹ̀jẹ̀ tó yẹ mú rọ̀lẹ́ àti tọ́lá wọn nìkan ló mú. o fún ọ ní nǹkan o ní lè pè wọn because láàrin mi àti àjọmọ̀ wípé àwọn ex ẹ wọn fẹ́ continuity àwọn ex oníranù.